lálejò Sámúẹ́lì. Mo lálejò. Sámúẹ́lì oníròyìn wá. Mo lálejò. Mo lálejò. Ẹ káalẹ́ káàbọ̀ sórí ètò yìí Sámúẹ́lì oníròyìn. Ẹ sọ̀rọ̀ ẹgbẹ́nu sí máikrófóònù ẹ sọ̀rọ̀ sókè ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín. Ẹ̀yin ará ilé mo kí yín. Orúkọ mi ni Samuel Gbọ́lágadé Sàámú oníròyìn. Má wulẹ̀ má sọ báyìí. Sàámú oníròyìn. Má fọwọ́ kàn. Ọ̀yá karòyìn fún wa. Ọwọ́ mà ti ṣe bẹ́ẹ̀ ó mà ti tẹ arákùnrin kan. Eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gbẹ́ni Ọlákúnlé. Eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó lọ jí ilẹ̀ kan tà látàrí wípé ebi ń pa gidigidi gan. Kò sì ní owó lọ́wọ́ ní ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe lọ jí ilẹ̀ tà. Ṣùgbọ́n ọwọ́ ti bà arákùnrin náà lánàá òde yìí tí wọ́n sì ti fi ojú rẹ̀ bá ilé ẹjọ́ tí adájọ́ náà sì ti fi ìdúró náà múlẹ̀ wípé kí ọ̀gbẹ́ni náà kí ó lọ sùn ẹ̀wọ̀n 20 ọdún lè ṣe àṣekára. Àbí nǹkan ṣe lọ. Kọ́ lọ sí ẹ̀wọ̀n 20 ọdún pẹ̀lú sí àṣekárakára. Mo yà sọ pé kárakára. Kárakára. Kíláàsì wo lo wà? SS1A. SS1A. Yes, nígbà tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ló fẹ́ ṣe iṣẹ́ dókítà oníṣègùn òyìnbó àbí? Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ sọ fún ẹ pé gbàgbé ẹ̀ má ṣe dókítà oníṣègùn òyìnbó. So o ti fara mọ́ ìmọ̀ràn tí mo fún ẹ àbó sì ń rò lọ́wọ́. Bẹ́ẹ̀ni mo ti fara mọ́. Ó ti fara mọ́. Bẹ́ẹ̀ni. Wípé ó ṣe iṣẹ́ ìròyìn. Bẹ́ẹ̀ni. Nínú ọ̀rọ̀ tí mo bá ẹ sọ lọ́jọ́ ẹ̀ mo sọ fún ẹ pé ìgbà t'Ọlọ́run ti dá kálukú n ló ti fún ní tí ó jẹ́ látọ̀run wá sáyé. Ẹ̀bùn tó sì dá fún ẹ yìí ní Bíbélì sọ pé ẹ̀bùn rẹ yóò lànà fún ẹ. Ìgbà tó ti ní ẹ̀bùn yẹn ni màá fẹ́ kó o roko mọ́. So o ti ṣetán láti ṣiṣẹ́ ìròyìn. Bẹ́ẹ̀ni mo ti ṣetán. O ṣetán àbí? Bẹ́ẹ̀ni. Yes. Family background Samuel is from a very humble family. Very humble background. Let me put it that way. From very humble background. Bàbá rẹ̀ ó wà nínú oko tó ṣiṣẹ́ àṣekára báyìí. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n jọ wà ní Ìbàdàn tí wọ́n ń gbìyànjú. Nítorí pé wọ́n fẹ́ lọ léèwé ni wọ́n fi wà Ìbàdàn tí òbí wọn wà nínú oko. Ìkan nínú ẹ̀gbọ́n Samuel gan ò tún sí Ìbàdàn. Ó wà ní Abẹ́òkúta àbí? Bí tóun náà ti ń gbìyànjú tó ń jà fitafita. Bàbá Samuel ò lówó rárá, ṣùgbọ́n kíní kan wà tí bàbá Samuel ṣe tó jọ mí lójú. Inú àìlówó rẹ̀ yẹn gbogbo àwọn ọmọ rẹ̀ ló ń rán lọ sílé ìwé. Bó ti jẹ́ pé pẹ̀lú ìgbìyànjú ni. Ẹ̀gbọ́n Samuel tó jẹ́ bí tó léwájú wọn nínú kó wà ní 400 level nísìnyí ni ká ní pé owó wà. Ṣùgbọ́n ìgbà tí ó ti jáde OND tí ò ti sí olùrànlọ́wọ́ mọ́ láti tẹ̀síwájú ni ló ti ń lọ ṣègbìyànjú lábẹ́òkúta fúnra rẹ̀. Ẹ̀gbọ́n Samuel tó tún tẹ̀lé òun náà wà ní secondary school àbí? Ó ti jáde secondary school. Ó fẹ́ ṣe ó lọ kọ́ṣẹ́ tailor. Ó fẹ́ ṣe freedom kó náà tún padà sí school. Samuel oníròyìn òun ló fi gbogbo ẹbí yẹn hàn bẹ́ẹ̀ yẹn. Ẹbí yẹn wà tẹ́nìkan kan ò ríran rí wọn. Ṣùgbọ́n ìtò wá bà mí nú jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn yìí tó bá ti jáde táyé bá ti sù wọ́n òwò ṣùkùṣùkù dá wáíwáí ni. Kò sí monitoring, kò sí ọmọ yìí kí ni bóyá ìjọba àbí àwọn NGO tí wọ́n ṣe nǹkan tó jẹ́ pé ọmọ yẹn ó kúrò ní level tó wà nígbà tá a fi mọ̀ ẹ́ tó fi jẹ́ pé ayé rẹ̀ ó sún síwájú yóò rí ẹ̀bùn rẹ̀ lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo ni wọ́n wá ń lo ògo wọn lẹ́sẹ̀ títì, wọ́n ń lò lábẹ́ bíríjì, wọ́n ń lò ní ibi tí wọ́n ti ṣe kọ̀ǹdọ́tọ̀, wọ́n ń lò ní ọ̀nà oríṣiríṣi tí ó dùn mọ́ nínú. Ṣùgbọ́n ti Samuel ò ní rí bẹ́ẹ̀. Samuel. Sir. This is your employment letter. Agidigbo FM mo employ rẹ lónìí gẹ́gẹ́ bí staff Agidigbo. Congratulations. Employment letter tí mo fún ẹ yìí bí ó ti ṣiṣẹ́ ni o.
Dìde. Wọ́n ni youngest radio, youngest OAP, youngest on-air personality. Agidigbo employ lẹ́ni gẹ́gẹ́ bí staff wa. Ìtọ́ wàá ṣe ni. Nínú employment letter yìí, àwọn tó kó sínú lélẹ́yìí o. Àwa la train ẹ̀. Àwa la sponsor ẹ̀ tó fi jáde school. Àwa náà la wà fún ẹ ṣe tó bá ti parí school. Lẹ́yìn pa n train ẹ̀, ó sì tún máa gba salary every month títí tó fi wá wọṣẹ́ gangan. Ó ṣeé ṣe kírú ẹ̀ máa ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n dídé ìmọ̀dọ̀bálẹ̀ dídé. Ṣùgbọ́n ìgbà kan náà ni nǹkan máa ń ṣẹlẹ̀. Ó dẹ̀ ní bọ́lọ̀ ṣe máa ṣiṣẹ́ rẹ̀. As you are going back to school now, tó ń padà lọ sí school Olúwa. Community High School Sawe. Community High School Sawe. Class Olúwa. SS1A. SS1A. So next year, òun ṣe WAEC. Tó bá ní lesson tó yẹ kó lọ, sọ fún wa ká enroll ẹ síbẹ̀. Kó parí WAEC, kó wọ school. Tó bá ti parí WAEC tán, bó ṣe poly ló kọ́wọ́ ni, bó ṣe university straight, kó sá wọ school. Á wà ti train ẹ the practical aspect of the job. Ṣé pé school tó bá wọ̀ gan wá mọ̀ pé oníròyìn lọ́mọ ilé lóòótọ́ tó ti mọ kàròyìn láti mo rí wà tẹnìkan tẹ kàròyìn bí lẹ́nu. Òun àti bó ṣe máa kà lọ́nu títí ó ti wọnú ẹ̀ kàròyìn sí rémọ́lágbolé. Wọ́n náà mọ kàròyìn sórí ẹ̀rọ ayélujára, sórí rédíò, sórí tẹlifíṣàn. Lágbára Ọlọ́run ẹ̀bùn rẹ ti lànà fún wọn nìyẹn, kò sì ní padà lọ lè mọ́ láíláí. So congratulations to Samuel Bọ́lágadé àbí Bọ́lágadé. So gbogbo àwọn ìwé tó kù tí wàá fọwọ́ sí tó bá di ọ̀sán wọ́n fọwọ́ sí, bọ̀ wá sign ilé, wàá mú ilé yìí lọ, wàá wá sign this copy. Copy ti wà dànù méjèèjì, white ni tiwa, ilé ní tiẹ̀. So ẹ bá mú báírò ẹ̀ dídó sign lójú gbogbo ọmọ Nàìjíríà. A ti fún ẹnìkan ní employment bẹ́ẹ̀ rí tí Ọlọ́run ní kí ó rìn bó ṣe rìn. Ọlọ́run ti kádàrá tiẹ̀ kí ó rìn nù. Ọ̀rọ̀ tiẹ̀ Ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní alẹ́ ní bọ́rọ̀ kéèta. Ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní alẹ́ ní bọ́rọ̀ kéèta. Ìràwọ̀ rẹ ò sì ní jẹ́ òwò ṣùkùṣùkù dá wáíwáí ní agbára Ọlọ́run. Tí èèyàn bá ti dúró lójú òpó gidi tí kò fi bí sú olóore, yóò máa rí oore gbà títí láéláé ni. Bẹ́ẹ̀ ni, torí pé Bíbélì sọ wípé ẹni tó bá fi ibi san oore, ibi kò ní tán nínú ilé wọn. Ní agbára Ọlọ́run, nígbà tí àwa bá dàgbà, tá bá dàgbà tí ẹ wá ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà lẹ́nu iṣẹ́ yìí, wà á rántí ọjọ́ òní. Èyí tẹ́ ẹ̀ rí kọ́ọ̀dù ẹ bá mi kálẹ̀ dáadáa. Wà á rántí ọjọ́ òní. Ìgbà tí broadcasting bá tún kúrò ní bó ṣe wà lónìí, ìwọ náà dá rédíò tiẹ̀ ní lágbára Ọlọ́run. Wà á dá rédíò rẹ ní, wà á máa rántí ọjọ́ òní, wà á rántí bó ṣe bẹ̀rẹ̀. This will be the turning point in your family. Ọmọ Nàìjíríà, I want you to help this family, not Samuel alone. Ẹ̀gbọ́n ẹ̀kíní, ẹ̀gbọ́n ẹ̀kejì, kódà àwọn òbí ẹ̀. I want you to help this family, not Samuel alone. Ẹ jẹ́ ká wò pé Samuel Ọlọ́run lò láti mú ògo wọnú ìdílé wọn. Pé Samuel Ọlọ́run lò láti tanná àwọn èèyàn tó tún wà tó yẹ ká ṣèrànlọ́wọ́ fún. Honestly, I want you to help this family. Samuel, church wo ló ń lọ? CAC ní ẹ? Christ Apostolic Church. Ṣé ní gbogbo àwọn ẹgbẹ́ náà ń lọ? That's your denomination. So wàá lọ church, wàá lọ dúpẹ́ lọ́jọ́ Sunday, wàá tẹ̀ kún fún àdúrà. Ọlọ́run á dúró tì ẹ́ o. Ọlọ́run á tì ọ́ lẹ́yìn o. This is where you append your signature. Bóyá ẹgbẹ́ ẹ̀kan lè wá wò, ibi ni wà sáyẹ̀nsì, bóyá bàbá ẹ̀rù. Bí ìwọ̀bá kọ ẹ fún wa mi o, àbí nǹkan ṣe yín ni. Ṣé kò ṣe Kàsíìmù ló mú bá rò wá o? Ó yẹ kó kọ Sámúẹ́lì.
Congratulations. Once again, I want us to help this family, whatever we can do. If you locate Samuel, help this family. Samuel, do you have phone number? Is that any? Oh, the phone number. Oh, the phone. Only phone. Only phone. Kí ni orúkọ, kí ni page ẹ? Kí ni tètè sọ fáwọn èèyàn wọ́n bá follow ẹ? Radio_boy0 ní TikTok. Boy kí ni? Radio_boy0 backup. Boy0. Yes, radio at TikTok at radioboy_boy0 TikTok for the backup at radio. Ká lè kéde YouTube address yẹn náà. Ọmọ Nàìjíríà wọ̀ ká o. Ẹ̀yà lọ́nà. Ọ̀dà. Kábíyèsí Olódùmarè. Gọ́dúró mẹ́wọ́. Wojú mi. Ọmọ mi rí. Wojú mi. Ọmọ mi rí. Sọ̀rọ̀. Kí ló di mọ́lá yìí? Kò jáde jẹ́ rí. Mú yẹ sókè, mú sókè, mú sókè. Ọlọ́dẹ. Kí ni ẹ sọ? Abínibí. Abínibí ọmọ Òdùà ni. Ẹ ṣe aṣọ yìí òkè. Sẹ́ẹ̀yà. Ṣé mo ní ẹ gbọ́ òhò ni? Àgádágodo kan bẹ lápò yìí. Má tò bọ́ òhò mọ́ o. Oògùn ni gbogbo àwọn kìíní. Oògùn kíni? Ọyọ ẹ̀dọ̀ ọ̀fẹ́. Oòdùà rẹ̀ yìí. Kí ló dé wá ṣẹ̀ṣẹ̀ kú ṣe? Ṣé ẹ tọ́ ọmọ gbé ni? Ìgbé máa tì náà lẹ́nu. Ẹgbẹ́ súnmọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀ sókè. Kí ni ẹ sọ̀rọ̀ sí? Gẹ́gẹ́ bí abínibí ọmọ ilẹ̀ Yorùbá. Nígbà tí òun bọ̀ láti ọlọ́pàá àgbàgbé ọ̀rọ̀ náà mọ̀ mí ní bíbí àjíkèdógún. Ọlọ́pàá àgbàgbé súnmọ́ kínní ọ̀sẹ̀. Ọlọ́pàá àgbàgbé mọ́mọ́. Ẹ sọ̀rọ̀ sókè. Èmi ní bíbí àjíkèdógún. Wọ́n bọ̀ láti inú ilé mi tó wà ní Gbàgé. Ó wá ní kí n máa bọ̀ sí ibi bíréèjì Gbàgé náà. Bíréèjì Gbàgé láti máa bọ̀ sí géètì. Mo wá ń bọ̀ àwọn ọmọ tí ọjà abínibí tèmi tí wọ́n gbé inú ilé mi àwọn sì máa ń jáde káàkiri tó wọ́n bá ní àwọn jáde bẹ́ẹ̀ ni tí wọ́n gbọ́n káàkiri wọ́n máa bá wọn ṣe tó wọ́n sì máa ń pariwo wọn náà pé àwọn awo làwọn nǹkan kan lọ́lọ́ àwọn ọmọ tèmi gbogbo àwọn èèyàn náà mọ̀ àìfi ọmọ ọlọ́mọ ṣàwó fún mi ọmọ tó bá jẹ́ tẹ̀lé mi. Ó yá bàbá. Àwọn ọmọ tẹ́ ẹ jí gbé náà. Ọmọ ọkàn kan gbé ọmọ ẹ dání wà ń bọ̀ láti ọlọ́pàá àgbàgbé pé èmi ń bọ̀ jẹ́jẹ́ bí mo ṣe òfìdí fún mi ní ìgbà láti fún mi wọ́n tún fún mi ní ẹja tútù tí mo lè ṣe ọkọ̀ àwọn ẹ̀kọ́ lè fi wọ́n dẹ̀ ní ẹ̀rọ ọgbẹ́ fún mi wípé mo fi àkàṣe ẹ̀rẹ́ ní ọgbà tó ní ìfún mi ọdẹ mi wọ́n jẹ́jẹ́ tó ní dáadáa tó mi yàn kódà máa ń ṣe ọ̀dà ẹni kankan lọ jẹ́jẹ́ mi ṣé o bí mo ṣe wáyé gbẹ́gbẹ́ àwọn làǹpẹ wọn ló dé lọ ṣẹlẹ̀ nínú orí kò fi ń kí ọmọ tí àwọn ọmọ ọjọ́ ọmọ àtọjẹ abínibí tiwa màá ké náà ní gẹ́gẹ́ bí abínibí ọmọ ilẹ̀ Yorùbá kókó mọ bí òkú bẹ́ẹ̀ kú ṣe ń pariwo lọtọlẹ nípa Ọlọ́run ò jẹ́ pé òun ló jẹ tẹnì fún ọkàn wọn ló máa ń já sówó dàgbà ìwọ mọ ọjọ́ ọmọ tèmi máa ṣe kíní àwọn ògbó náà lọ máa ṣe bí bàbá ẹ dákun bò ní ọkùnrin sẹ́rí orí yín pé gan o ẹ bá ti jí ọmọ gbé tán gbogbo yóò máa ṣe bí wèrè
ọ̀pá wọn pa tẹ́ ẹ fẹ́ máa ṣe ọ̀pá wọn pa wèrè o ẹ kú òbẹ ẹ mọ̀ jẹun tẹ́ ẹ bá débi tẹ́ ẹ ṣe wọ́n mọ̀ jó yín náà àwọn àlá ni wọ́n mọ̀ sùn yín náà dọ́ńkù justice láàfẹ́ tá a fi ni wọ́n mọ̀ mú yín wá bíi tẹ́ ẹ bá ti ṣe báyìí pẹtrol tẹ́ yóò fi sọ́kọ̀ lọ́wọ́ o èyí tí wọ́n fi sọ̀dá rọ̀ wọ́n o ọ̀fẹ́ ni ẹ máa fún wọn o ẹ bọ́ bẹ́ẹ̀ ẹ kú bẹ́ẹ̀ ẹ jáwọn èèyàn sọ̀rọ̀ bó ló ṣe jẹ́jà rí wa wàá tún sáà tún ẹ wákàtí. ìgbà táwa ní ṣọ́ọ̀bù lẹ́nu ọ̀rẹ́ mi gbọ́mọ dání so mo wà wájú ẹ̀ ajọ́ ń rojọ́ mo kàn rí pé wọ́n dúró lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ náwó sí ọmọ àwọn tó kàn gbá wọn ní ọwọ́ wọn sá lọ mo kàn pariwo bàbá fáìtà bàbá yẹn ti ń sá lọ fọwọ́ kan ọmọ yín o mo ṣe lè ní àwọn sì ọkọ dúró wọn lọ mọ́ wọ́n máa ń pè bàbá kan ní boys kan lọ́dọ̀ wa ó kàn gbẹ̀gbẹ̀ wọn kọjá òun kàn sá ló kàn lé lọ ló wá ń bọ̀ padà so kò wá sọ̀rọ̀ dáadáa ìgbà táwọn kọ́ sọ pé káwọn ọlọ́pàá wa mú bẹ́ẹ̀ ni wọ́n sọ wọn ni pé ká máa ń gbé lọ sí Àgídìgbò bó ṣe ní ẹjọ́ ẹni ṣòfò ẹni ráre ẹjọ́ ẹ má mú òun lọ ẹjọ́ tá a kan rí ní ìta fi ń bọ̀. oògùn ló fi gbá ọmọ pẹ̀lú oògùn burúkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀. àti ọ̀pọ̀ olóògùn lára gan tẹ́lẹ̀ ìgbà tán tó nà á tó bá àwọn tó wà lára rẹ̀ pólíbàgì yẹn nìkan ló gbé dání. ìyá ìkíni sọ sẹ́yìn ló fi gbá ọmọ ẹ sọ̀rọ̀ sí kíní. èmi ni ọmọ wà lọ́wọ́ ẹ̀. ok. ó wá ń bọ̀ mo ṣe rí lọ́ọ̀kan ó ti dẹ́yìn mi pẹ̀lú ìgboyà ó ṣàrùn pé kí ló ṣẹlẹ̀ ibo ló ń gbọ́mọ lọ ṣé ò yàwó gbọ́mọ dúró kí ló kọ́ ọmọ tó gbé dání kí ni kan mọ́ pa kí ni lè mú tọ́ọ̀nù ọmọ báyìí pàtó máa tọ́ tún padà wá sí ẹ̀yìn mi padà ó kàn gbọ́mọ bọ́wọ́ tó máa gbọ́mọ kò gbọ́mọ àwùjọ bí lámìnà ṣètà ni ó kàn fọwọ́ yẹn gbá mi ìgbà tí mo dé ta dìbà náà ẹ̀ṣẹ̀ ká kò sí òsè mi lọ́wọ́ ọwọ́ yẹn ṣe relief mi díẹ̀. ó sì pé rẹ lọ́mọ Oòduà túmọ̀ wájú gbogbo àwọn kìnìún bá ti ń jábọ́ ní ọmọ mu ṣé kó o ní máa wò ó irú tó sì sáré kan má dẹ̀wọ̀n mọ́ kẹ̀kẹ́ tó wà bẹ́ẹ̀ kí lọ́ọ́ fi ṣe ẹ fẹ́ wọ́n fi wẹ̀ lójú títì. ìtọ́ wà lọ́wọ́ mi ó ti gbé tí mo fi ń wẹ̀ ó ti gbó má ṣe àwọn kódà àwọn tá a jọ ń kọ́ńpilé pé kankan yóò dá mọ́ bọ́tọ̀ rẹ̀ gan ni bó ṣe wà lọ́wọ́ àyìn tó yóò ń kà lónìí. ewé nǹkan. àmì àwọn kan ya lọ́lọ́run dáadáa ewé. ó ti sábọ̀ o níbo ni ọ̀dọ́ yín. ìdá rẹ̀ ń bẹ lóko. ìdá rẹ̀. ìdá rẹ̀. ṣé ká lọ fà fáwọn èèyàn rẹ̀. ọ̀sẹ̀ kọ́ lè dùn kí n ti tọwọ́ ẹ̀ ọ̀sẹ̀. ṣé kò ní. ọ̀sẹ̀ kọ́. kíní ẹ̀ tún ti bọ́ lẹ̀ gbọ́wọ́ ilé gbà múlẹ̀ wo kẹ̀kẹ́ ẹ̀ náà ní ara ilé ìtọ́jà bọ́ rẹ̀ pàkó gbogbo kíní rẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n wọlé lọ́ta ṣé kò ní kọ́ lọ yẹ gbogbo kíní wò ìtọ́ba yẹ kẹ́ ẹ tó ẹ bá jẹ mọ́ kó kẹ́ ẹ fi nà ìtọ́ba yẹ kẹ́ ẹ dáná tí ó bá gbé mi fúnra rẹ̀ bọ́ evidences ní gbogbo àwọn kíní yẹn lọ́dọ̀ ọlọ́pàá ọlá ìkà kò ní sáwọn ọmọ tí ẹ máa lọ lé.